pẹ̀lú bí àìsàn ńlá bó ṣe dá gbajúgbajà òṣèré àgbà òṣèré tíátà ní Alhaji Taiwo Hassan ẹni tí ó gbayé mọ̀ sí Ògògó ó ṣe dá gúnlẹ̀ tí àìsàn jẹjẹrẹ tán pè ní kánsà tó ní agbára tí ó ti ń fi ojú ẹ̀ tó ti fi hàn ìmọ̀ báyìí. Ọ̀kan lára àwọn onímọ̀ nípa ìlera èèyàn dókítà tí ó tún jẹ́ dókítà tó gbajúmọ̀ lórí ẹ̀rọ ayélujára pàápàá ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní X tí ó ń jẹ́ Twitter tẹ́lẹ̀, èèyàn dókítà Olúṣínà Ajídáhùn èyí tí ìnagijẹ ń jẹ́ the beda Dr. Shina ó ti tú àṣírí lórí àìsàn ńlá tó dá Ògògó gúnlẹ̀ tó sì ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ tí àwọn ọmọ Ògògó tán sọ ariwo tán pa síta ó ní ariwo náà ó jẹ́ èyí tí ó lè jẹ́ káwọn èèyàn máa fi ojú burúkú ká fi máa wo àwọn oníṣègùn òyìnbó ìyẹn àwọn dókítà lórílẹ̀‐èdè yìí pàápàá ó tún lè jẹ́ káwọn èèyàn kan máa ṣépè fún wọn tàbí fojú burúkú wò wọ́n ṣùgbọ́n tó lọ́rọ̀ ò rí bó ṣe wí o àti pé ọ̀tọ̀ ni nǹkan táwọn dókítà tán ṣàlàyé fáwọn ọmọ Ògògó ọ̀tọ̀ sì ni bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ fún àwọn aráàlú. ẹ rántí pé lọ́jọ́ ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ẹni ọmọ Ògògó tó ń jẹ́ Lima Hassan inú máa fariwo bo ẹnu pé kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n gba òun o nítorí pé Ògògó ọmọ Kúlódò tó jẹ́ àgbà òṣèré tíátà ẹni ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years ó ló wà lórí àìsàn tó ní agbára báyìí o bẹ́ẹ̀ ló ní àwọn ilé ìwòsàn ti jẹ́ káwọn mọ̀ pé àwọn ò lè tọ́jú ẹ̀ mọ́ ó ti kọjá agbára wọn ṣùgbọ́n tí ọmọ Ògògó wa jẹ́ kó di mọ̀ pé àwọn ò nílò owó lọ́dọ̀ ọmọ Nàìjíríà olówó wà nílẹ̀ fún ìtọ́jú ẹ̀ pàápàá sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè Ògùn West nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá sẹ́nítọ̀ Solomon Ọlámilékan Adéọlá tí ó gbayé mọ̀ sí Yáyì ó ní gbogbo owó ìtọ́jú Ògògó ló ń gbé sílẹ̀ ṣùgbọ́n tó ní táwọn nílò báyìí ẹni tó bá lè tọ́jú ẹ̀ pàápàá lọ́nà ewé àti egbò tí bàbá àwọn fi gbádùn nítorí pé àìsàn ẹ̀ ó ló ti wá fẹ́ yíwọ́ padà sísọ báyìí o ọ̀rọ̀ yìí ló máa dé ariwo táwọn èèyàn fi dìde tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn oníṣègùn ìbílẹ̀ náà ti jáde báyìí pé àwọn ní oògùn tó lè wo Ògògó ọmọ Kúlódò àwọn ní oògùn tó lè wò sàn o ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí ń lọ níta ni dókítà Olúṣínà Ajídáhùn inú máa sọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ yìí ó jẹ́ kó di mọ̀ pé nǹkan táwọn ọmọ Ògògó ń sọ pé àwọn ilé ìwòsàn tọ́jú bàbá òun mọ́ wọ́n sì ní kí wọ́n gbé e lọ sí ibi tí wọ́n yóò ti fi ọwọ́ lé àti ọ̀nà egbògi ìbílẹ̀ tọ́ ó ní kì í ṣe bẹ́ẹ̀ ó ní tí wọ́n ń sọ ni pé kì í ṣe pé ilé ìwòsàn ni máa tọ́jú ẹ̀ ó ní nǹkan tí wọ́n kàn ń pè bẹ́ẹ̀ ni tí wọ́n ń pè ní palliative care ó ní palliative care yìí ó ní wọ́n ní kí wọ́n lọ máa fún Ògògó ó ní ìtọ́jú ẹ̀ ó sì yàtọ̀ nítorí pé bá bá ti bá ìtọ́jú àìsàn jẹjẹrẹ débì kan ó ní àwọn ìtọ́jú kan tó ń pè ní palliative care tí wọ́n yóò máa fún wọn ní eléyìí ò túmọ̀ sí pé agbára ilé ìwòsàn ọ̀ka tàbí pé àwọn dókítà wọn ò lè tọ́jú ẹ̀ mọ́ ó ní gbogbo àlàyé yìí ẹni òye àwọn ọmọ Ògògó dípò kan sì béèrè ó ní wọn lọ sọ̀rọ̀ síta bí ìgbà pé àwọn ilé ìwòsàn ti pa bàbá wọn tì wọn lè tọ́jú ẹ̀ wọ́n sì tún láwọn ò ní tọ́jú ẹ̀ mọ́ èyí tó ní kò rí bẹ́ẹ̀ rárá àti.